Lórúkọ Ọlọ́run alààyè ni a kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fi fún wa bí a ti ń múra sílẹ̀ fún ọdún Lẹ́ǹtì ti ọdún yìí. Òní ni ọjọ́ ìsinmi tí a ń pè ní Sẹ̀fíàjẹ́símà. Àkòrí tí a ti wò láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ni Olúwa Ọlọ́run àti ìjọba àlàáfíà. Ẹ̀ka àkòrí tí a wò lónìí ni ìmọ̀ Kristẹni nípa Ọlọ́run. Orí ọ̀rọ̀ wa à ń wo Olúwa Ọlọ́run Olódùmarè. Lórí ètò yìí lónìí a ti ní àwọn àlejò wa pàtàkì tí a ń gbọ́dọ̀ máa yànnàná ọ̀rọ̀ Ọlọ́run lónìí lápá àlàáfíà níbí. Mo ti ní kan náà bàbá wa nínú Olúwa, ẹ jọ̀ọ́ dárúkọ yín fáwọn tó wò wá nílé. Revd Aramide Idowu láti Yewa South West Archdeaconry Ihunbo St. John Anglican Church. Ẹ ṣé bàbá. Bẹ́ẹ̀ ni a ní kan nínú àwọn màmá wa láti Yewa South West Archdeaconry bákan náà. Màmá, ẹ jọ̀ọ́ bá mi dárúkọ yín fáwọn tó wò wá nílé. Orúkọ mi ni Mrs. Modupe Elegbede láti Yewa South Archdeaconry. Ẹ ṣé màmá, oore ọ̀fẹ́ Ọlọ́run yóò máa tó fún yín. Ibi kíkà wa lónìí ni Ẹ́kísódù orí kàdógún ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ kọkànlá bí a ti ń wo Olúwa Ọlọ́run Olódùmarè. Bàbá wa Revd Aramide, ẹ jọ̀ọ́ bá mi kà á. Ìwé Ẹ́kísódù orí kẹẹ̀dógún láti ẹsẹ̀ kìíní sí kọkànlá. Nígbà náà ni Mósè àti àwọn ọmọ Ísírẹ́lì kọ orin yìí sí Olúwa. Wọ́n sì wí pé, èmi yóò kọrin sí Olúwa nítorí tí ó pọ̀ ní ògo, àti ẹṣin àti ẹlẹ́ṣin òun ní a bì ṣubú sínú òkun. Olúwa ní agbára àti orin mi, Olúwa ní agbára mi àti orin mi. Òun ni ó sì di ìgbàlà mi, èyí ni Ọlọ́run mi. Èmi yóò sì fi ìyìn fún Ọlọ́run bàbá mi. Èmi yóò gbé e lékè. Ológun ni Olúwa, Olúwa ni orúkọ rẹ̀. Kẹ̀kẹ́ Fáráò àti ogun rẹ̀ ni ó mú wọ inú òkun. Àwọn ààyò olórí ogun rẹ̀ ni ó sì rì sínú òkun pupa. Ibú bò wọ́n mọ́lẹ̀, wọ́n sì rì sí ìsàlẹ̀ bí òkúta. Olúwa, ọwọ́ ọ̀tún rẹ ní ògo nínú agbára. Olúwa, ọwọ́ ọ̀tún rẹ fọ́ ọ̀tá túútúú, àti ọ̀pọ̀lọpọ̀ ọlá rẹ ni ìwọ bí àwọn tí ó dìde sí ọ ṣubú. Ìwọ rán ìbínú rẹ tí ó ru sí wọn bí àkémọ́lẹ̀ ìdí koríko, àti nípa èémí imú rẹ ni omi sì fi wọ́ wọn pọ̀. Ìṣàn omi dìde dúró gangan bí ògiri, ibú sì ń dìlù láàrin òkun. Ọ̀tá wípé, èmi yóò lépa, èmi yóò bá wọn, èmi yóò sì pín ìkógun. A ó tẹ́ ìfẹ́kúfẹ́ mi lọ́rùn lára wọn. Èmi yóò fa idà mi yọ, ọwọ́ mi yóò sì pa wọ́n run. Ìwọ sì mú afẹ́fẹ́ rẹ fẹ́, òkun sì bò wọ́n mọ́lẹ̀, wọ́n sì rì bí òjé nínú omi ńlá. Ta ni ó dàbí ìwọ, Olúwa, nínú àwọn alágbára? Ta ni ó dàbí ìwọ, ológo ní mímọ́ àti ẹlẹ́rù níyìn, tí í ṣe ohun ìyanu? Ẹ ṣé. Bí a ti ń rí ohun tí Ọlọ́run ṣe fún àwọn ọmọ Ísírẹ́lì nípa àkọsílẹ̀ ọwọ́ Mósè, bẹ́ẹ̀ náà ni a fẹ́ wo èròǹgbà wa lónìí láti ṣàwòrán fún wa láti ní òye ohun tí títóbi ńlá Ọlọ́run jẹ́ àti ìwà Kristẹni ní bíbá lò nínú ìmọ̀ yìí. Òní ní ìbẹ̀rẹ̀ ìmúrasílẹ̀ fún Lẹ́ǹtì, ọjọ́ ìsinmi Sẹ̀fíàjẹ́símà. A ó sì fi ojú sun orí ọ̀rọ̀ Olúwa Ọlọ́run Olódùmarè. Àwòrán Ọlọ́run bí ẹni tí ó ní gbogbo agbára àti àṣẹ lórí gbogbo tí ó wà ní àgbáyé wà nínú ìwé mímọ́. Ohunkóhun tí èèyàn bá fẹ́ mọ̀ bí agbára Ọlọ́run ṣe tó, kí ó wo inú ìwé mímọ́. Nínú ìtàn àti nínú káàkiri ilẹ̀ àti ìran, gẹ́gẹ́ bí apostoli Paul ṣe sọ wípé àti kèfèrí àti àwọn Hébérù ni Ọlọ́run ti fi títóbi agbára rẹ̀ hàn. Ní kò sí ibikíbi ní gbogbo àgbáyé tí ẹnìkan tàbí ẹnìkejì kò tí ì gbọ́ nípa bí agbára Ọlọ́run ṣe tó nínú ìtàn àti nínú ìrírí. Ó ti lo ipò ìjọba, ó tẹrí àwọn agbára ìjọba ba nígbà tí ó fi Sátánì àti àwọn ọmọ ogun rẹ̀ sínú ìtìjú àti ìṣubú ayérayé. Ẹ̀kọ́ yìí yóò ràn wá lọ́wọ́ láti ní òye àti tí ó yè kooro nípa ẹni tí ó jẹ́
ìjọba àti wíwà ayérayé Ọlọ́run tí a ń sọ yìí. Gbogbo aládùúrà wípé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ohun tí a fẹ́ mọ̀ ni pé agbára Ọlọ́run ó tóbi àti wípé kò sẹ́ni tí a lè fi ṣàkàwé rẹ̀ nínú gbogbo agbára ayé àti nínú gbogbo ìjọba. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Atọ́nà ìjíròrò ìbéèrè ìkíní láti inú ibi kíkà ti òní tọ́ka sí kí o sì jíròrò lórí pàtàkì àwọn èròjà títóbi ńlá Ọlọ́run. Bàbá wa Aramide, mo fẹ́ kẹ́ bá wa dá sí ìbéèrè. Ẹ ṣé púpọ̀. Níbi tí agbéyẹ̀wò gẹ́gẹ́ wọ́n sọ fún wa níbi tí agbéyẹ̀wò nínú ìwé Exodus orí kẹẹ̀ẹ́dógún láti ẹsẹ̀ kìíní sí ìkọkànlá yẹn. Mósè ń sọ nípa títóbi Ọlọ́run, ohun tí Ọlọ́run ṣe ní Íjíbítì nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n fẹ́ máa bọ̀ ní ilẹ̀ Kénáánì. Ọlọ́run lu agbára rẹ̀ lórí Fáráò àti lórí òkun láti jẹ́ ká mọ̀. Ó ń sọ mẹ́rin pé ibú omi dàbí ògiri, ìyẹn túmọ̀ sí pé òkun pín yà sí méjì fún wọn. Ọlọ́run sọ bó ṣe tó, irú nǹkan báyìí kò ṣẹlẹ̀ rí. Ó yà ọba Fáráò fúnra ẹ̀ nítorí Fáráò rí rẹ̀ bí ẹni tó tóbi jù, ó rí rẹ̀ bí ẹni tágbára ẹni kẹ́yìn òkà, nítorí rẹ̀ sọ pé ta ni Ọlọ́run náà tó máa gbà yín lọ́wọ́. Ṣùgbọ́n Ọlọ́run fi títóbi rẹ̀ hàn lórí òkun, lórí Fáráò, lórí ẹṣin àti gbogbo àwọn ọmọ ogun ẹ̀. Ẹ ṣé. Ìbéèrè kejì ọ̀dọ̀ màmá wa Elegbede mo ti fẹ́ béèrè. Wọ́n láti inú ibi kíkà wa ṣàlàyé ní ṣókí bí Ọlọ́run ti ṣàfihàn tí ó sì ń ṣàfihàn àṣẹ, ànítán àti agbára rẹ̀ lórí ohun tí ó ní ṣe pẹ̀lú ọmọ ènìyàn àti ìṣẹ̀dá wa. Tí a bá wò ó, wọ́n ní ká ṣàfiwé rẹ̀ pẹ̀lú Joshua orí 10 ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 14, níbi tí Ọlọ́run ti fún Joshua ní agbára láti pàṣẹ fún òòrùn pé kó dúró kọ́jọ́ kí àwọn ọmọ Ísírẹ́lì kó lè ní ìṣẹ́gun tí Ọlọ́run lè fi àyè gbà. Tí a bá wò ó, Daniel orí 4 ẹsẹ̀ 30 sí ẹsẹ̀ 24, níbi tí Ọlọ́run ti fi agbára rẹ̀ lórí Nebukadnesari ẹni tó gbéraga sí Ọlọ́run, tí Ọlọ́run dẹ̀ ṣe wípé òun fún alára rẹ̀ ó sọ di ẹranko láti tẹrí ọkàn rẹ̀ bá. Tí a bá wo ìwé Mátíù orí 28 ẹsẹ̀ 1 sí 9, bí a Jésù Kristi Olúwa wa bí ó ti jíǹde kúrò nínú. Màmá, kí ni ẹ lè sọ sí àwọn ẹsẹ̀ Ọlọ́run yìí? Ẹ ṣé púpọ̀ sà. Àwọn ìbéèrè wọ̀nyẹn náà ni ẹ ti bá wa dá wa lóhùn yẹn náà nípa bí Joshua bí Ọlọ́run ti ṣe fi agbára rẹ̀ hàn lórí Joshua nípa gbogbo bọ́lọ́run ṣe tóbi tó nínú àti nípa Dáníẹ́lì, bọ́lọ́run ṣe fi Nebukadnesari ọba, Ọlọ́run ṣe fi títóbi rẹ̀ hàn lórí ìgbé ayé ẹ̀ pé wà láàrin ẹranko ó sì máa bá ẹranko ṣe jẹ́, ó máa a rí pé Ọlọ́run fi títóbi àti agbára rẹ̀ hàn bẹ́ẹ̀. Àti nínú Mátíù yẹn náà a rí pé Ọlọ́run yí òkúta ibi bojì kúrò, ó fi agbára títóbi rẹ̀ hàn níbẹ̀ nípasẹ̀ Màríà láti lè fi ṣe àfihàn fún gbogbo àwọn ènìyàn títóbi Ọlọ́run. Ẹ ṣé. Àfihàn títóbi Ọlọ́run ní gbogbo ọ̀nà, ní gbogbo ìyànjú Ọlọ́run ti fi ń ṣe àfihàn títóbi rẹ̀. Ó lè ṣàfihàn títóbi rẹ̀ náà nínú ayé rẹ̀ tó bá gbàgbọ́ tó sì tẹ̀lé. Ó lágbára ju gbogbo tó ń là kọjá lọ, ó lágbára ju gbogbo ìmọ̀ lọ, ó lágbára ju gbogbo òye lọ. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Revd, wọ́n ní báwo ni àwọn kan ṣe ń fi ojú rénà àfihàn agbára Ọlọ́run nínú ìran wa pẹ̀lú ìtọ́kasí Exodus, ibi tí a ti rí ibi tí Herod ti ń sọ̀rọ̀, àti iṣẹ́ àwọn apostoli, Exodus tí a ti rí ibi tí Pharaoh ti ń sọ̀rọ̀, àti iṣẹ́ àwọn apostoli ibi tí a ti rí ibi tí Herod ti ń sọ̀rọ̀. Kí ni báwo lọ́nà ṣe fi ojú àwọn tó máa ń rénà agbára rẹ̀ tí ó fi rí, àti wípé àwọn tó ń ṣe bẹ́ẹ̀ lónìí kí ni ìṣẹ̀lẹ̀ wọn, kí ni ìpín wọn? Láti pẹ̀lú ibi tí wọ́n fún wa ní ìwọ̀n ibi kíkà wa nínú ìwé Exodus àti nínú ìwé Iṣẹ́ àwọn Apọ́stélì yìí, ó ràn wá lọ́wọ́ láti jẹ́ ká mọ̀ pé kíní yìí ti ń ṣẹlẹ̀ ó tójọ́ mẹ́ta, kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Nígbà tí Fáráò pariwo níbẹ̀ yẹn pé ta ni Ọlọ́run náà tóun máa fi jẹ́ kí Ísírẹ́lì kó lọ, Ọlọ́run fi agbára ẹ̀ hàn lórí Fáráò. Mo dẹ̀ gbàgbọ́ pé Fáráò níbi tó wà lẹ́nu ìwé ọ̀run apáàdì ló wà níbi tó wà ní, òun fúnra rẹ̀ ti mọ̀ pé Ọlọ́run wà nítòótọ́ tó ju òun lọ. Bákan náà ni ọba Hẹ́rọ́dù yìí, irú ikú tó kú, irú ẹ̀dá kankan kúrú ikú bẹ́ẹ̀ rí, nítorí pé ó gbé rẹ̀ ga, ó rí rẹ̀ pé kò sí ẹni tó tóun mọ́, ó gbìyànjú láti pàṣẹ, ó sọ̀rọ̀, àwọn èèyàn sọ pé ohun Ọlọ́run eléyìí, òun náà dẹ̀ sọ pé eléyìí ò ṣe ohun Ọlọ́run, ohun èèyàn ni. So ìdìbò lẹ́sẹ̀kẹsẹ̀, ìdìbò alààyè ènìyàn ó dẹ̀ jẹrà. So tí odidi ọba bá kú sínú òkun, tí ìdídẹ̀ bó odidi alààyè, bákan náà ni àwa ènìyàn náà lóde òní a ṣe máa ń ṣe agbára wa lò lórí àwọn tó bá kéré sí wa. A gbàgbọ́ yìí pé àwọn ènìyàn yìí ní Ọlọ́run tó lè gbà wọ́n. So àwa ènìyàn náà ní ìran yìí náà ọ̀pọ̀lọpọ̀ ń ṣe agbára ẹ̀ lò, àwọn kan tiẹ̀ sọ pé kò sí Ọlọ́run.
àwọn kan ń lu agbára wọn, wọ́n lu àṣẹ àti ipò tí Ọlọ́run fún wọn sí, wọ́n gbàgbọ́ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè bí wọ́n. bẹ́ẹ̀ ni pé kò sẹ́ni tó lè bí wọ́n, bẹ́ẹ̀ ni pé kò sí agbára kankan tó lè pè wọ́n lẹ́jọ́ bóyá nítorí ipò àbí nítorí ibi tán wà. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ìbéèrè tí ó káàdì ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀, kí ni òye rẹ, kí ni ó yẹ kí ó jẹ́ ìhùwàsí wa gẹ́gẹ́ bí Kristẹni tí a bá ń retí àfihàn agbára Ọlọ́run nínú ìran wa? Gbogbo wa ló bẹ̀bẹ̀ fún agbára Ọlọ́run, gbogbo wa ló fẹ́ kí agbára Ọlọ́run fara nínú iṣẹ́ wa, nínú ilé wa. Àwọn nǹkan kan wà tí Ọlọ́run dẹ̀ ń retí lọ́wọ́ wa. Màmá wa Elegbede, kí ni àwọn nǹkan tí Ọlọ́run retí lọ́wọ́ wa gẹ́gẹ́ bí ìhùwàsí wa láti jẹ́ kó fi agbára rẹ̀ hàn nínú ayé wa àti nínú ilé wa? Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ìhùwàsí wa sí Ọlọ́run ni pé láti lè máa mọ̀, láti lè máa, a gbọ́dọ̀ rìn níwájú Ọlọ́run ní yíyẹ àti ní mímọ́ àti ní pípé níwájú Ọlọ́run. A ò gbọ́dọ̀ tẹ̀ sí ìmọ̀ ti ara wa nìkan. A sì gbọ́dọ̀ rìn ní ọ̀nà tó yẹ níwájú Ọlọ́run. A rí pé nínú ìwé òwe yẹn ó ní ìwọ gbọ́dọ̀ fi gbogbo àyà rẹ, gbogbo ọkàn rẹ, gbogbo agbára rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ. A gbọ́dọ̀ fẹ́ Ọlọ́run, a gbọ́dọ̀ fi gbogbo agbára wa, gbogbo ohun ìní wa, a gbọ́dọ̀ fi mọ Ọlọ́run. A ò gbọ́dọ̀ tẹ̀ sí ìmọ̀ ti ara wa nìkan. Ẹ ṣé màmá. Gbogbo ìwọ olùgbọ́ mi lónìí, ọ̀rọ̀ Ọlọ́run ló ń dé sí etí ìgbọ́rọ̀ yẹn. Ó fẹ́ kí agbára Ọlọ́run fara nínú ilé rẹ̀, kó fara nínú ayé rẹ̀, kó fara nínú iṣẹ́ rẹ̀. Ọlọ́run ṣetán àti ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n ǹjẹ́ ó ṣetán láti rìn níwájú Ọlọ́run ní pípé gẹ́gẹ́ bí Abrahamu ṣe ṣe? Ọlọ́run sọ fún Abrahamu Genesis orí 17 pé níwájú mi pé lẹ́yìn ìgbà yẹn ni ìyanu tó ń retí ló tẹ̀ lọ́wọ́. Ọlọ́run jẹ́ kí a mọ̀ nínú ìwé òwe yẹn wípé ẹnikẹ́ni tó bá fẹ́ kí òun ṣiṣẹ́ agbára náà, ó gbúdọ̀ fi gbogbo ọkàn rẹ̀, gbogbo àyà rẹ̀ gbẹ́kẹ̀lé o, kó má sì ṣe tẹ̀ sí ìmọ̀ tara rẹ̀ nìkan. Ilé babaláwo tó ń lọ, àwọn tó ń sọ pé kán gbà ó ní ègbé ni fún ènìyàn tó fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Àkókò tó láti fi Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Ọlọ́run yóò dẹ̀ ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ní ìparí, bí a ṣe ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa àti màmá wa fún àyè àti àkókò tí ẹ fi sílẹ̀ fún ẹ̀kọ́ Bíbélì tí ọ̀sẹ̀ yìí, oore ọ̀fẹ́ Ọlọ́run yóò máa tó fún yín. A kò gbọdọ̀ ṣe iyèméjì pé Ọlọ́run fẹ́ ṣàfihàn ògo àti agbára rẹ̀ nínú ọ̀rọ̀ ìdá ènìyàn fún gbogbo ènìyàn láti rí, àti aláìgbàgbọ́ pàápàá. Ọlọ́run fẹ́ lò wá láti fi máa ṣe àpẹẹrẹ agbára rẹ̀ fún gbogbo ènìyàn. Yóò jẹ́ àǹfààní ńlá fún wa bí a bá kọ́ láti yọ̀ǹda kí a sì gbẹ́kẹ̀lé nínú gbogbo ogun ayé yìí. Òun ni Olúwa Ọlọ́run Olódùmarè. Àwa tá a bá gbẹ́kẹ̀lé, tí a farabalẹ̀ fún, tí a lè yọ̀ǹda ara wa láti jẹ́ kó fi ara rẹ̀ ṣe ìyanu nínú ayé wa, àwa yìí ní agbára yẹn yóò lè fara nínú ayé wa. Fún ìrònú mímọ́, títóbi Ọlọ́run fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé a yọ̀ǹda fún un pátápátá. Mímọ̀ Ọlọ́run títóbi, eléyìí gangan ló fi ààyè sílẹ̀ wípé a mọ Ọlọ́run yìí. Àkọ́sórí wa, Ẹ́kísódù orí 15 ẹsẹ̀ 11. Ẹ jẹ́ ká jíjọ ka Ẹ́kísódù orí 15 ẹsẹ̀ 11. Ó ní, ta ni ó dàbí ìwọ Olúwa nínú àwọn alágbára? Ta ni ó dàbí ìwọ ológo ní mímọ́, ẹlẹ́rù níyìn tí ń ṣe ohun ìyanu? Ẹ ṣé o.